Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على خير الأنام محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. A kí yín káàbọ̀ sórí ètò tí a ti máa ń dára lẹ́kọ̀ọ́ ní jọ́mẹ́jọ. Lónìí kókó ọ̀rọ̀ tí a gbé yẹ̀wò náà ni lílọ sí ilé Olúwa tá a mọ̀ sí Hajj. Gbogbo wa la mọ̀ pé lásìkò tí a wà yìí gbogbo àwọn èèyàn wa ni wọ́n ti lọ sí ilé Olúwa láti lọ jọ́sìn. Àti pé káàkiri àgbáyé ni àwọn èèyàn ni wọ́n ti ń lọ sí Mọ́kà àti Mọ̀dínà láti lọ jọ́sìn. Tó bá di ọjọ́ kẹsàn-án oṣù Sulhijja òun náà ni ìyẹn ni pé ìparí oṣù ti Islam náà ni àwọn èèyàn ni wọ́n múra láti ṣe àràfá bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tó wà fún ètò Hajj. Àmọ́ lónìí tá a fẹ́ gbé yẹ̀wò oríṣiríṣi ni pé báwo lè Hajj tiẹ̀ ṣe bẹ̀rẹ̀ nínú ìjọsìn láyé, báwo ni Hajj ṣe bẹ̀rẹ̀, ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀. Èkejì ni pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ́run fi ṣe ìpẹ̀kun àwọn òjíṣẹ́ ẹ̀ẹ̀mélòó ló ṣe Hajj. A tún yẹ̀ wò yìí pítọ̀ gbogbo àwọn tó ti lọ Mọ́kà tán ti dé lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti lágbà. Ara àwọn tó ṣe pé Hajj lápa lára àwọn tí wọ́n sì ń lò nínú ìṣe àti ìwà wọn. A sì ráwọn tí wọn ò lò. Kí ni ipa tó yẹ kí Hajj kó nínú ìgbésí ayé wa? A sì tún sọ̀rọ̀ nípa pé téèyàn bá ń ṣiṣẹ́ tówó sì ń wọlé fún un tó sì láníyàn pé mo fẹ́ ṣe Hajj yìí ni tówó tí wàá pé ṣó lè gba ẹ̀yáwó tá a mọ̀ sí loan kún owó tó wà lọ́wọ́ rẹ̀ kó ṣàfi rí Hajj yìí ṣe. Gbogbo nǹkan wọ̀nyí la yẹ̀wò ní alẹ́ òní. Àlejò wa pàtàkì imam ni wọ́n, barista tún ni wọ́n, ajagun ẹ̀sìn ni wọ́n. Tàbá pèèyàn lájagun ẹ̀sìn ni pé ẹni tó nímọ̀ jìnlẹ̀ nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam tó tún wá ń fi kọ́yàn tá a pè ní jíjagun nù. Òrógun jà tó bá nímọ̀ tó fi kọ́ àwọn èèyàn tí wọ́n fi mọ Ọlọ́run ọba sí. Ọ̀gá àgbà tún wá ni wọ́n tó ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gíga Kwara State College of Arabic and Islamic Legal Studies tá a mọ̀ sí KELS nílùú Ìlọrin. Mo ń kí káàbọ̀ ọmọ ìyá wa amòfin Adam Muhammad Jami. Assalamu alaikum warahmatullahi. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. A kí wọn káàbọ̀ sórí ìjókòó yìí o. Kíkítà kí yín káàbọ̀ yìí láàfi béèrè ìbéèrè alákọ̀ọ́kọ́ lọ́wọ́ yín pé àwọn èèyàn sọ pé à ń lọ sí Mọ́kà Mọ́kà nìkan kan sì lọ wọ́n lọ Mọ̀dínà kọ́dà wọn ò dé àràfá náà. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ẹ̀ mọ̀ pé ibi tá à ń pè láràfá ìlú ni so àti Musdalifa gan. Ká wá béèrè lọ́wọ́ yín pé iṣẹ́ Hájì yìí inú òkú ẹ̀sìn Islam ló wà, ìgbà wo ló bẹ̀rẹ̀, kí sì ló fi bẹ̀rẹ̀, ta ló kọ́kọ́ sí Hajj? Alhamdulillah, innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa natubu ilayhi wa na'udhu bihi min shururi anfusina wa min sayyiati a'malina. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run. Sallallahu alaihi Ọlọ́run wasallam. kó wọlá òjíṣẹ́ Ọlọ́run náà kọ́lọ́run bá kọ́yọ́nú sí gbogbo tá a bá ṣe nítorí ọ̀tọ̀ Ọlọ́run nínú ẹ̀sìn. Àmín. Hajj ṣíṣe òpó pàtàkì ní nínú òpó Islam. Ohun tí ẹ̀ ní òpó karùn-ún torí márùn-ún lòpó Islam òun lòpó karùn-ún tó kẹ́yìn àwọn òpó náà. Àmọ́ ta ló kọ́kọ́ ṣe Hajj? Ká kọ́kọ́ mọ̀ ní gbogbo àtàǹgbọ́ wa wípé gbogbo ohun tí ń jẹ́ ẹ̀sìn nínú Islam Ànábì Muhammad sallallahu alaihi wasallam kọ́ ló kọ́kọ́ gbé wá.
àwọn ẹ̀sìn tí ń bẹ ńlẹ̀ á kírun ni á gbààwẹ̀ ni á yọ zaka ni á ṣe hajj ni kìí ṣe pa ànábì ló kọ́kọ́ gbé wá sallallahu alayhi wa sallam. àwọn ẹ̀sìn tí ń bọ̀ tí ń bọ̀ bó ti já sí wípé ní ìmọ̀ Ọlọ́run ọba lọ́kan òun náà kọ́kọ́ gbé wá. ìwáyà lọ jẹ́ ká ànábì sallallahu alayhi wa sallam kó fúnra ara rẹ̀ sọ wípé ní bí ilé òní ìsìláàmù yìí rí táwọn èèyàn mọ foundation fún tí wọ́n ń gbé búlọ́ọ̀kù lé ọwọ́ akú búlọ́ọ̀kù kan tílé náà tí è parí tí ó fi di gbígbé òun là nábì ó wá fira rẹ̀ wé búlọ́ọ̀kù ẹyọ kan tó kù bí islam ti rí nù ní islam ó bẹ̀rẹ̀ látara ànábì sallallahu alaihi wasallam islam ti bẹ̀rẹ̀ láti ìpìlẹ̀ ní tọ́lọ́run ọba tó ti dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn. bẹ́ẹ̀ wá lọ́rọ̀ hajj rí ẹni ọkọ̀ ṣe hajj láyé ànábì wa Ibrahim ní alayhi salatu wassalam nítorí pé Ọlọ́run ọba pa láṣẹ wípé ní kọ́kọ́ Káàbà ibi tí gbogbo mùsùlùmí dájú kọ lénìí. ànábì Ibrahim náà wá kọ́ Káàbà ọ̀hún nígbà wá kọ́ tán ọ̀tọ̀mọ rẹ̀ Ismail ọ̀hún wá ṣe pa láṣẹ ibi kó lọ ṣe hajj. tá a máa ń pé ta là kọ́kọ́ aláàjì bọ́ba lè lọ bẹ́ẹ̀ à ń méjèèjì làkọ́kọ́ aláàjì àti bàbá àtọ́mọ ìyẹn ànábì Ibrahim alayhi salatu wassalam àtọmọ rẹ̀ Ismail. ànábì Ibrahim yìí òun làwọn ẹlẹ́sìn ọmọlẹ́yìn Jésù ń pè ní Abraham òun ló kọ́kọ́ ṣe hajj. Ọlọ́run ló sì pa á láṣẹ pé kó ṣe hajj ọ̀hún. ó wá pa á láṣẹ kò pa á láṣẹ nìkan Ọlọ́run tún sọ fún yí pé gbogbo ayé ni ó pè pé ó wá ṣe hajj. Ọlọ́run bá ń sọ fún wa ní al-Qur'an a'udhu billahi minash shaitani rajim wa adhin fi nnasi bil hajj yatuka rijalan wa ala kulli damirin yatina min kulli fajin amik. Ọlọ́run ní pèpè ìrẹ́ Abraham pèpè fún hajj pé gbogbo ayé pé kí wọ́n wá ṣe hajj. níjọ́ náà lọ́hùn kò sí microphone níjọ́ náà lọ́hùn kò sírú fóònù tá à ń lò lọ́wọ́ ní ìsìn pé tí wọ́n bá pè gbogbo ayé ọmọ gbọ́ nínú dájì sí ni tí ń jẹ́ Mẹ́kà lónìí wà nínú dájì ló wà. àwọn ìtàn tó yá mọ̀ yìí pé ní ọlọ́ọ̀dúró lórí òkè sáfà ọwá ní yá ayyuhan nas ẹ̀yin èèyàn inna Allaha qad farada alaykum al-hajja fahujju. Ọlọ́run ọba pa yín láṣẹ pé kẹ́ wá ṣe hajj o nítorí bẹ́ẹ̀ kẹ́ bẹ̀rẹ̀ sí ní wá ṣe hajj bó ṣe pèpè nu. Ọlọ́run wá ní ìwọ sá pèpè ìwọ pípèpè lọ́kàn ó sì pèpè àwọn èèyàn mọ̀ wá káàkiri ẹni tí ó rin ìṣẹ̀ ẹni tí ó gun ràkúnmí ẹni tí ó gun ọkọ̀ ojú omi ẹni tí ó wọ aeroplane gbogbo ẹ̀ ni wọ́n ṣẹlẹ̀ lónìí. kọ́dà àwọn àfáà wa jẹ́ á máa mọ̀ yí pé wẹ́n ní wọ́n bá dá Ànábì Ibrahim lóhùn níjọ́ náà yóò ṣe hajj bí ó ṣe gbà sí hajj ọlọ́ọ̀bá mọ̀nà tí ó gbà sí rọrùn fún bí hajj ti bẹ̀rẹ̀ ní. kẹ́bí tí mo á sọ wípé ní gbogbo tí ń jẹ́sìn wa kò bẹ̀rẹ̀ pẹ̀lú ànábì Ọlọ́run wá pa ànábì náà láṣẹ wípé kó ṣe hajj. ní tí ó jẹ́ àmì eléyìí àdísì ẹlẹ́ẹ̀kejì inú àdísì Nawawi tí gbogbo àwọn ọmọ kéékèèké tẹ́yìn bàbá náà ké àdísì ẹlẹ́ẹ̀kejì wọ́n á rí pé Umar ọmọ Khattab lọ́gbà wa òun lọ sọ wípé àlejò kan bá ànábì sallallahu alayhi wa sallam wọn lálejò náà màláíkà Jibril ni ó sì wá fẹ́ fi ẹ̀sìn kọ́ àwọn mùsùlùmí lọ́dọ̀ ànábì ni ó wá dé ó béèrè àwọn ìbéèrè kan náà béèrè tó béèrè ní pé mélòó ló pọ̀ ẹ̀sìn ó béèrè lọ́wọ́ ànábì sallallahu alayhi wa sallam ànábì wá dá lóhùn wípé òpó ẹ̀sìn 5 ni lẹ́yìn ká mọ Ọlọ́run lọ́kan ká kírun tá a bá kírun tán ká yọ zàká tá a bá yọ zàká tán ká gbáwẹ̀ tá a bá gbáwẹ̀ tán ká ṣe hajj. mùsùlùmí tẹ̀sìn rẹ̀ ó bá pé yóò ṣe hajj mùsùlùmí tẹ̀sìn rẹ̀ ó bá pé yóò kírun mùsùlùmí tẹ̀sìn rẹ̀ ó bá pé yóò yọ zàká. hajj yìí bá ànábì ti wá gbé kalẹ̀ nù ni. ànábì sallallahu alayhi wa sallam nígbà tó ṣe pẹ́sìn ni gbogbo tó bá ṣe lójú ayé rẹ̀ ní jẹ́ ẹ̀sìn gbogbo èyí tá ànábì ó bá ti ṣe lójú ayé rẹ̀ kìí sí ẹ̀sìn. ànábì wá pa àwọn mùsùlùmí láṣẹ wípé ní Ọlọ́run ní á lọ ṣe hajj o kí gbogbo yín kẹ́ ẹ dìde kẹ́ ẹ tẹ̀lé mi. ànábì wá sọ fún wọn nínú ọ̀rọ̀ rẹ̀ àlúùlù wípé khudhu minni manasikakum bẹ́ẹ̀ ti ṣe ètò ájì yín èmi ni kẹ́ ẹ máa wò kọ́ṣe o bí ẹni pa ànábì mọ̀ pé ọ̀kan tó ń ṣe náà nù ún sì ní í ṣe míì má torí ájì náà là ń pè ní ájì ìgbẹ̀yìn kò sáájì míì síwájú ẹ̀ òun náà làkọ́kọ́ tà ànábì ṣe òun náà sì ní ájì ìgbẹ̀yìn. ànábì wá pa gbogbo mùsùlùmí tó tẹ̀lé ńjọ́ náà lọ́hùn láṣẹ
by extension wọ́n pa gbogbo àwa mùsùlùmí ò nínú àtàwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn wa láṣẹ wípé tá a bá wá ṣe hajj o bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ṣe bẹ́ẹ̀ náà ní ká ṣe á sì rí pé bẹ́ẹ̀ náà là ń ṣe tọ́ra kókó kan náà ní gbogbo mùsùlùmí ayé ń ṣe hajj táwọn ará Saudi tí ká bá ń bẹ lọ́dọ̀ wọn bá ti announce pé jọ́ báyìí ní oṣù dé ìjọ náà la bẹ̀rẹ̀ hajj gbogbo mùsùlùmí aṣọ kan náà láwọ̀ white náà ni gbogbo mùsùlùmí nǹkan kan náà láàmọ̀ ṣe lásìkò kan náà àsìkò tá à ń bá ń ṣe tàwáfù àsìkò kan náà ní ó jẹ́ àsìkò tá à ń bá ń ṣe sáyù àsìkò kan náà ní ó jẹ́ àsìkò tá à bá lọ arọ́fà àsìkò kan náà ní ó jẹ́ àsìkò tá à darí sí Musdalifa tá a sùn bẹ́ẹ̀ tabako lárọ̀fà àsìkò kan náà ní gbogbo alẹ́ kan náà àsìkò tá a wà Mùnà àsìkò kan náà ní àsìkò tá a lọ jùkò àsìkò kan náà ní àsìkò tá a pẹ̀ràn dáyà àsìkò kan náà ní àsìkò tá a fàárí wa àwọn ọkùnrin àsìkò kan náà ní. eléyìí hajj ni the greatest assembly in the whole world. kò sí pàdé náà kò sí lè sí kò sí pàdé náà tó dàbí hajj gbogbo ayé kò sí lè sí nítorí tọlọ́n ni òun ló fi já sí wípé kọ́dà ńgbà tí èsì mọ́tò àwọn bàbá wa rìn lọ wọ́n á rìn bọ̀ wọ́n rìn ọdún kan lọ wọ́n rìn ọdún kan bọ̀ bí wọ́n ti ṣe é nu ẹni ọba lọ àjọ̀dún kẹta ni wọ́n mọ̀ retí wọn nígbà ó tún mọ níwọ̀n wọ́n rìn lọ Sudan wọ́n lọ wọ ṣíìpù nígbà ó tún mọ níwọ̀n wọ́n bá lọ oṣù mẹ́fà ní àlọ oṣù mẹ́fà àbọ̀ tó nígbà ó tún mọ níwọ̀n Ọlọ́run ọba ṣe ń gbé aeroplane lọ níjọ́ náà lọ́hùn tí aeroplane kọ́kọ́ bẹ̀rẹ̀ kọ́ dàbí ìsìn tó yẹ pé wákàtí mẹ́rin là ń fi rìn níjọ́ náà lọ́hùn aeroplane náà ló bí wákàtí mẹ́wàá so yóò máa rọrùn sí nítorí pé ṣe Ọlọ́run ọba ni mùsùlùmí láti gbà náà ni mùsùlùmí tí wọ́n ń dẹ Ọlọ́run ọba ní pé ni wọ́n rìn lọ nígbà tó ṣe wípé ní ọ̀ràn àyàn ṣe wá ni Ọlọ́run ọba ló sì ṣe lọ́ràn àyàn à ń bè léèsìn tó ṣe wípé ní lílọ bíbọ̀ rẹ̀ kò ìnira ò sí àmọ́ ìṣiṣẹ́ hajj gan-an ò ní wàhálà torí kìí ṣe nǹkan tó rọrùn kọ́lọ̀ bá kó ṣe rọrùn fún gbogbo àwọn tó lọ ṣe. ẹ ṣe púpọ̀ fún àlàyé tí ẹ ṣe fún wa ó ti ṣàfihàn pé gẹ́gẹ́ bí ọ̀kan nínú òpó ẹ̀sìn Islam òun náà ni hajj jẹ́ àti pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam òun náà ṣe hajj gẹ́gẹ́ bí anabiwa Ibrahim àti anabiwa Ismail bí wọ́n ṣe ṣe ni gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe pa wọ́n láṣẹ ó wá dọ̀ràn yẹn fún wa ó sì ti di ọ̀kan nínú òpó ẹ̀sìn Islam márààrún tá a gbọ́dọ̀ mọ́ tẹ̀lé torí pé Rasulullah Muhammad sallallahu alayhi wa sallam òun ló wá kọ̀m̀plìtì ẹ̀sìn fún wa náà la fi ní òpó ẹ̀sìn Islam márààrún yìí a ti gbọ́ pé ẹ̀ẹ̀kan náà ni anabi ṣe hajj àmọ́ a ti gbọ́ pé ó ti kọ́kọ́ fẹ́ lọ hajj tẹ́lẹ̀tẹ́lẹ̀ tọ́lọ́run ó yọ̀ǹda fún kí ó rí hajj ṣe mo fẹ́ kẹ́ ẹ sọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ náà so that àwọn ọmọ ìyá wa tán gbọ́ wa tán wò wá wọ́n fi kẹ́kọ̀ọ́ ńbẹ̀ wọ́n tún máa sọ fáwọn ẹlòmíì. alhamdulillah náà islam ẹ̀sìn àlàáfíà ni. Allahu akbar. anabi sallallahu alayhi wa sallam anabi àlàáfíà ni tí kìí fẹ́ wàhálà tí kìí ṣe wàhálà. Allahu akbar. irú bẹ́ẹ̀ òun ló fà anabi fẹ́ ṣe hajj lákọ̀ọ́kọ́ nígbà tọ́lọ́run ọba direct rẹ̀ tọ́lọ́run ọba pa aláṣẹ wípé ní kó lọ ṣe anabi wa sọ fáwọn mùsùlùmí àwọn sàhábí wípé Ọlọ́run ní ká ṣe hajj ó wá kó gbogbo wọn lẹ́yìn láti Madina wọ́n lọ Mákà àkọ́kọ́ ọgbà tí ó lẹ́mí àti padà sí Mákà nù lẹ́yìn ìgbà tí wọ́n ti lé jáde kó ní ìlú Mákà bó ṣe wá múra tí wọ́n ń bọ̀ gbogbo wọn wà ní funfun tí gbogbo àwọn alálàájì máa wọ̀ lénìí àwọn wọ́n ti gbé ara mi ní mikot. wọ́n ti gbé ara mi ní mikot. mashallah. àwọn Quraish àwọn kẹfìrí ibẹ̀ wọ́n ti wá gbọ́pọ̀ ànábì ń bọ̀ àmọ́ká wọ́n gbọ́pọ̀ ànábì ń bọ̀ àmọ́ká kí ni kò wá ṣe wọ́n ti wá gbé àwọn òṣìṣẹ́ dìde ẹ lọ dènà dé ẹ mọ́jọ wọ̀lú. àníjọ wọlé wọ́n sì dènà dé lóòótọ́ tí gbogbo ayé fi wá gbà pé sí àlàáfíà lẹ́sìn Islam àwọn kan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni òun náà là ń pè ní ìfọwọ́sí Hudaybiyah. Treaty of Hudaybiyah. Àwọn gbọ́lọ́ ń gbọ́ pẹ̀lú àwọn kèfèrí wọ́n jókòó lẹ̀ wọ́n jọ sọ̀rọ̀ wọ́n ṣe dialogue táwọn bá ń sọ pé dialogue ní ká máa ṣe àwọn ẹlẹ́sìn kọ́lọ́wọ́n jọ dáa fún sultan wa tó ní the bearer of the religious dialogue. Mashallah. nítorí bẹ́ẹ̀ wọ́n wá débi tí wọ́n ti dó àwọn kèfèrí wá bá wọn ó ní wọ Mákà o Ọlọ́run ló ní wá ó ní wọ Mákà àfi tá a bá ní àdéhùn láàrin àwa pẹ̀lú rẹ̀
irú àdéhùn wo àwa náà là á sì sọ àdéhùn ọ̀hún ẹ máa wo ibi tí ìfọ̀kànbalẹ̀ ń bẹ pẹ̀lú Islam o bá a náà sì ti gbé ìfọ̀kànbalẹ̀ wọnú ẹ̀sìn o ọ̀dà kí lẹ fẹ́ àkọ́kọ́ ni pé council Hajj ọdún yìí ò ní wá ẹ wulẹ̀ wà lọ́nà ẹ padà sí Madina tẹ́ ẹ ti ń bọ̀ ọ̀kanu ọ̀dà mo gbọ́ mo sì gbà lẹ́sẹ̀kẹsẹ̀ Ànábì ń gbà àwọn sàábẹ́ ń wo Ànábì gbà kí ni sọ̀gá wa yìí torí jọ̀nà lọ́wọ́ àwọn mùsùlùmí ti pọ̀ wọ́n sì lè gbèjà ara wọn kò sí tí wọ́n ń sá fún. wọ́n sọ dìjà wọ́n sọ dìjà. ẹlẹ́ẹ̀kejì. Ànábì ló ń gbà wọ́n sì gbà fún Ànábì. wọ́n sì gbà fún Ànábì. à ń kọ́ ọ́lẹ̀ ni o. à ń kọ́ ọ́lẹ̀ níbi tí wí kọ̀ọ̀kan wọ́n kọ́ ọ́lẹ̀ ní pé resolution. wọ́n tún wá mú wa lẹ́lẹ́kejì. wájàmẹ́ ẹlẹ́kejì ni wípé ní ìrẹ́ Ànábì bí yàn bá wá láti Mọ́kà pé wọ́n gba Islam ọ̀gbọ̀dọ̀ gbára yìí. dá padà sí wa ni. dá padà sí wa tó rárá wa ni Ànábì ló ń gbà sallallahu alayhi wa sallam. ẹlẹ́kẹta bí a bá kó lọ́dọ̀ rẹ̀ Mádínà tó lọ́wọ́ padà sọ́dọ̀ wa pé wọ́n máa bá wa ṣe pọ̀ kò sí mùsùlùmí má rí Ànábì ọ̀gbọ̀dọ̀ dí lọ́wọ́ Ànábì ló ń gbà sallallahu alaihi wasallam ibẹ̀ ni àwọn mùsùlùmí tí wọ́n ń yarí pé rárá o nígbà ilé gbogbo ẹ̀ka àgbà Ànábì ni Islam ò rí báwọn ẹ̀sìn àlàáfíà ní ẹ̀sìn ọ̀rọ̀ ní ṣé n tẹ́ ẹ fẹ́nu wọn ni táwọn fẹ́nu n tẹ́ ẹ fẹ́nu wọn ni táwọn fẹ́nu ẹ kọ́lẹ̀ wọ́n kọ́lẹ̀ wọ́n sáìn Ànábì náà sáìn. Ànábì sì ní kí pọ́mọ̀ ọkọ àmọ́ ó ti ṣe stamp kan ní fi ń sòka gbogbo táwọn ìgbà fọwọ́ sí yóò stamp ẹ̀ ni tó bá ti fi stamp gbogbo ayé lọ́wọ́ àmọ́ stamp Ànábì sallallahu alayhi wa sallam Muhammadu Rasulullah náà ní sí bẹ́ẹ̀ Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam bá mùsùlùmí ti fi ara tó tò padà sí Madina nù àmọ́ gbogbo tó yẹ kún ó ṣe wọ́n ṣe o wọ́n farí wọn gẹ́gẹ́ bí àlàádà wọ́n sì pẹ̀ran gẹ́gẹ́ bí àlàádà àwọn ọ̀rá ní ẹwà àwọn onímọ̀káwọ̀ láti bí ajé àkọ́kọ́ tá Ànábì ọba kọ́kọ́ ṣe bọ́ọ̀rù ti lọ́nu tí ò fi ṣe ìdí tí ò sì fi ṣe nù ni. ẹ ṣe ẹ̀yin olùtẹ́tí sí wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá a máa fẹnu sọ yí pé Ọlọ́run fúnra ara rẹ̀ òun ló sọ ìsìláàmù ló kọ tí í ṣe àlàáfíà tá a mọ̀ sí Islam ní ọba tí wàá jẹ́ mùsùlùmí kọ́ máa demonstrate àlàáfíà náà nínú gbogbo òṣìṣẹ́ ẹ̀ àwọn ànábì tó síwájú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n fi àlàáfíà hàn nínú ìṣe wọn òjíṣẹ́ ńlá Muhammad òun náà fi àlàáfíà hàn in fact fúnra ọ̀rọ̀ Ọlọ́run ló sọ pé wa innaka la'ala khuluqin azim wípé inú gbogbo ẹ̀dá tí mo dá o ìwọ àná Muhammad sallallahu alayhi wa sallam ó pegedé nínú wà púpọ̀ so sùúrù ni ká ṣe jẹ́jẹ́ ni ká má fa wàhálà ni gbogbo ẹ̀ pátápátá àfìgbà tí wọ́n kógun wá bá a lò náà gbógun tiwọn kọ̀ lọ́ọ́ jẹ́ níbọ̀dì lógun. ní tí wọ́n á ní ká bẹ̀rẹ̀ nísìn ní pítọ̀ ọ̀rọ̀ hajj lórí bó ṣe rí àwọn mùsùlùmí kan wọ́n sá sọ pé a fẹ́ lọ sí hajj a fẹ́ lọ sí hajj wọ́n wá lọ wọ́n dé kì í ṣe gbogbo wọn ni hajj lápá lára wọn torí bí wọ́n bá ṣe hajj bó ṣe yẹ kéèyàn ó ṣe Ọlọ́run ní èèyàn ọ̀dọ́mọ tuntun ni wọ́n pa gbogbo ẹ̀sìn olúwa rẹ̀ rẹ́ àmọ́ bí n bá ti ń hùwà àwọn tó mọ̀ pé aláàjì lélẹ̀ aláàjà lélẹ̀ kì í wá ti gbogbo mùsùlùmí lórí bẹ́ẹ̀ kí ló fà á àti pé kí la lè ṣe sí i. alhamdulillah gbogbo ẹ̀sìn nínú Islam ohun tá a lè pè lẹ́sìn ìbá ṣe irun ni ìbá ṣe àwẹ̀ ni ìbá ṣe hajj ni ìta fi mọ̀ pọ̀ lápá lára èèyàn òun náà ni ìwà. nítorí Islam ẹ̀sìn àti wà ní Islam gbé dání bẹ́yàn bá wà lè lárí mọ́lẹ̀ tó lè ṣe hajj táwa ara pẹ̀rẹ̀ ìwà lára rẹ̀ kó fura síra rẹ̀ bóyá Ọlọ́run ọ̀gbá. ní tí mùsùlùmí fi sọ pé ìwà lẹ̀sìn nù Allahu Akbar. bóyá Ọlọ́run ọ̀gbá ni. Allahu Akbar. nínú àwọn àdí tọ́lọ́run fi ní ká ṣe hajj òun náà ní ká lọ mọ orírun wa ká sì mọ bó l'Ànábì ṣe ṣe é ká wá pàdé pẹ̀lú ọmọ ìyá wa káàkiri ayé kọ́kàn ó lè balẹ̀ pé ojú ọ̀nà la wà. Allahu Akbar. ẹ sì rí wípé gbogbo ohun tí ń bẹnu ṣe hajj píìsì ni Ọlọ́run ọba ní la rafatha wala fusuqa wala jidala fil hajj. èèyàn gbọ́dọ̀ jà èèyàn gbọ́dọ̀ sọsọkúsọ èèyàn gbọ́dọ̀ jiyàn èèyàn wà at peace pẹ̀lú Ọlọ́run pẹ̀lú pé gbogbo ọ̀ràn èèyàn ó ṣe èèyàn wà at peace pẹ̀lú ara rẹ̀ òun ló já sí pé lára fi ọba sí kéèyàn ọba kò ń lọ hajj èèyàn wà at peace pẹ̀lú gbogbo mùsùlùmí ayé nítorí ọmọ àyá ni wá á sì hùwà ọmọ àyá èèyàn wà at peace kọ́lọ̀ pẹ̀lú àwọn ẹranko ní wọn ò fi gbà tí èèyàn bá wà ní ìráàmù kọ́lọ̀ ọ̀dẹ̀dẹ̀ torí àwọn ẹranko náà lásìkò òun àsìkò hajj wọn gbọ́dọ̀ mọ ipa àsìkò hajj ni kọ́dà àwọn kòkòrò
yọ yà yín lẹ́nu ẹ̀fọn eṣinṣin èèyàn yẹ pàwọ́ lásìkò hajj o èèyàn fẹ́ gbọ́dọ̀ at peace pẹ̀lú gbogbo ẹ̀dá Ọlọ́run lásìkò nìní. as a mark of honor. yes mark of honor ni káwá rí bẹ́ẹ̀ gbogbo ẹni wá ṣe peace yìí tó lè bẹ́ ẹranko ṣe peace tó lè bá yàmùyàmù ṣe peace tó lè bá ẹṣin ṣe peace tó wá dé táwa ara pẹ̀rẹ̀ àlàáfíà lára rẹ̀ ọ̀nà wo láti gba pẹ̀rẹ̀ àlàáfíà kò ní hùwàkiwà kò ní ṣèṣekúṣe kò ní padà sí di ọtí kò ní padà sí yàgbèrè kò ní máa bá tọmọlàkejì jẹ́ kò ní máa jàjà ní gbogbo ògbà kódà bí wọ́n bá fi ẹ̀gbin kàn án ó yẹ kó máa rántí wípé mùsùlùmí lòun. gbogbo ẹni tá a bá wá rí wà lára rẹ̀ tó lòun ṣe hajj kó fura o bọ́yọ́ lọ́wọ́ ọgbà hajj rẹ̀ kó tètè máa tún ẹrù rẹ̀ dì kó tètè tún ẹrù rẹ̀ dì pé tó bọ́yọ́ lọ́wọ́ ọgbà ni. torí mùsùlùmí ìmánì àti amalu sọ́ọ̀lẹ̀ là ń fi ń jẹ́ mùsùlùmí ká nígbàgbọ́ kó sì hàn lára wa pé gbàgbọ́ ta níhun ìwà rẹ̀ ń bẹ pẹ̀lú wa tán bá níta ló yẹ kó níwájú láyé mùsùlùmí ni torí gbogbo ẹ̀sìn wa ọ̀rọ̀ ìbẹ̀rù Ọlọ́run bá fi parí ẹ̀ tí má ṣe hajj Ọlọ́run ní watazawwadu fa inna khayra zadi taqwa ẹ pèsè kẹ́ tó lọ hajj ẹ pèsè àlàáfíà ẹ pèsè iṣẹ́ rere ẹ pèsè àsìkí ẹ pèsè ntẹ́jẹ àmọ́ ń tọ́ dájú ní èsì tẹ́ pa òun náà ní ìbẹ̀rù Ọlọ́run ẹ rí pọ́rọ̀ àwẹ̀ náà ìbẹ̀rù Ọlọ́run náà ni ọ̀rọ̀ ọ̀run ìbẹ̀rù Ọlọ́run náà ni ẹni ó bá ní bẹ̀rù Ọlọ́run ní níwà so ẹni tí ó wá níwà tó ló ń bẹ̀rù Ọlọ́run kò ní bẹ̀rù Ọlọ́run o ẹni bá ṣe hajj tí ò ní àpẹẹrẹ wà kí tó ń fura sí ara rẹ̀. ẹ ṣé púpọ̀ ẹ̀yin olùtẹ́sísí wa tẹ́ ń gbọ́ àtẹ̀wò wa àti múra tá a mú ètò yìí wá sí òpin àmọ́ kíyèsí kan ni mo fẹ́ ṣe fún yín lórí ètò wa yìí ni pé gbàtà ní bóòlà ṣe hajj ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ hajj ọkàn ẹlòmíràn máa lọ bí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam àlejò wa pàtàkì jẹ́ ká mọ̀ yìí pé anábì kẹ́ni tó kọ́kọ́ ṣe hajj ẹni Ọlọ́run pàṣẹ fún pé lọ́ọ́ kọ́lé ìjọsìn tí ó jẹ́ ilé mi táwọn èèyàn ti wá máa jọ́sìn tí máa rí wọn nílé mi náà tí í ṣe Kaaba so òun lẹni tó kọ́kọ́ ṣe hajj wọn àtọmọ rẹ̀ tí wọ́n jọ kọ́ ilé náà ni anábì wa Ibrahim tá a bá wo anábì wa Ibrahim àwọn anábì kan ti síwájú ẹ̀ tá a bá tún wo anábì wa Ibrahim ẹ̀rí pa àwọn òjíṣẹ́ kan tiẹ̀ títí tẹ̀lé kó tó di pa anábì wa wá dé sallallahu alayhi wa sallam ntẹ́lẹ̀ yìí fi hàn wá náà ní pé Ọlọ́run ló mọ iye òjíṣẹ́ Ọlọ́run àmọ́ 25 nù wọn alukurani dákọ̀ wọn níta fẹ́ fàyọ ni pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó gba gbogbo òjíṣẹ́ gbọ́ ni a gbà gbọ́ débi tó pé ẹni tó wá kó tó kàn nábì wa Muhammad gan ànábì wa Isa àgbà gbọ́ tàbá ní ẹjẹ́ àwọ ẹ̀sìn tó pé nù gbogbo ẹ̀sìn tí ń bẹ ẹ̀rí pé ìsìláàmù ló pé jù bí kẹ́nìkan máa sọ fún wa pé nù ìjọba tá a wà nísìn ìjọba Buhari ni àbí ká máa sọ fún wa pé ìjọba Jonathan la wà báyìí ìjọba àwọn méjèèjì ń ti kọjá ìjọba Tinubu lèyí tá a wà yìí bá a ṣe á wà níjọba Tinubu yìí nísìn ó mì ń pé a gbọ́dọ̀ da àwọn aṣíwájú tẹ̀yà a gbọ́dọ̀ da wọn nù yọ wà lákọọ́lẹ̀ pé wọ́n ti wá gbọ́dọ̀ àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan tí wọ́n bá yẹn ṣe rí nù bọ́ba wa rí bẹ́ẹ̀ ẹnikẹ́ni tó bá gbé ìwé ìjọsìn lọ́wọ́ tí òjíṣẹ́ ńlá Muhammad fi wá tó lu 60 ọdún àti 3 láyé tọ́lọ̀ yàn lójíṣẹ́ lọ́mọ 40 ọdún tó wá lọ lo ọdún 23 gẹ́gẹ́ bí òjíṣẹ́ wọn gbọ́dọ̀ sọ pé àwọn òrójíṣẹ́ ọ̀hún ànábì wa Isa gan tọ́lọ̀ yàn lójíṣẹ́ alayhi salatu wa salam tọ́lọ̀ yàn lójíṣẹ́ lọ́mọ 30 ọdún kò jíṣẹ́ ju ọmọ fún ju ọdún 3 lọ nítorí fi mọ̀ pé Islam lẹ̀sìn tó pé nù ayọ̀ kan sẹ́yìn ayọ̀ kan kúrò náà ni Islam is all divine messages in one bọ́bá wa rí bẹ́ẹ̀ ètò hajj bó ṣe pàtàkì tó tá aláàfẹ́ ṣe àwọn èèyàn ní ẹnu iṣẹ́ làwọn wà àwọn sì ń rówó owó àwọn ọ̀kan pé ni bá a ṣe gba lóhùn tá a fi ra mọ́tò tá a gba lóhùn tá a fẹ́ kọ́lé sálẹ̀ yáwó bẹ́ẹ̀ ká fi lọ Mọ́kà. lóòótọ́ iṣẹ́ hajj ọ̀ranyàn ni àmọ́ ó ní àwọn májẹ̀mú. tọ́ inú májẹ̀mú tó ní òun náà ni pé kí n yorùbá ńlá láfíà tó dángájíá ẹlẹ́ẹ̀kejì ni pé kó lásìkò tọ́lọ́run ọba kò ní gbé nǹkan kan tó jẹ́ agbára ẹ̀dá lọ kò ní gbé kọ́ lọ́rùn nítorí bẹ́ẹ̀ ẹni tí ó bá ti lówó tí ó sì rẹni tí ó pé kọ́ lọ tí ó sanwó ẹ̀ kọ́mọ̀dára rẹ̀ láàmú kọ́mọ̀lá ọ̀jẹ̀ gbèsè nítorí pọ́ fẹ́ sí ọlọ́run ọba rí òun náà lọ lẹ́sìn
òun náà ló ní ó sì fún lágbára Masha níjọ́ owó rẹ̀ bá pé tó bá dájọ́ tó bá pé kó máa lọ hajj wọn èyí yáwó ṣe tọ́lọ́run wọn èyí yáwó ṣe ọlọ́run bá yóò ṣàánú wa. àmín ya Allah. gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ tá a rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn wàlí Ọlọ́run àtàwọn tá a mọ̀ ní àwọn àfa ńláńlá nílẹ̀ yìí àti níbòmí tí wọ́n ṣe hajj ń bẹ nínú àwọn wòlíì Ọlọ́run wọn sì wà tí wọ́n wà àlìjánnà. wọ́n bá rí bẹ́ẹ̀ pé bí ìṣàìdé mọ́ká onírà àlìjánnà wọ̀ rárá o Ọlọ́run sọ bẹ́ẹ̀ bọ́ bá fún ọ lágbára ni tí ó bá fún ọ lágbára agbára àwọn èyí sì ṣe agbára ti ara nìkan agbára tó náà wà ń bẹ agbára ti kọ́nà ọ̀dà wà ń bẹ sọ Ọlọ́run gbà lẹ́sìn fún wa abẹ́ Ọlọ́run gbogbo àwọn èèyàn tó lọ ṣe hajj lọ́dún ní millions ni wọ́n káàkiri àgbáyé Ọlọ́run darí wọn wá bá a pẹ̀lú ìdùnnú fún wọn níṣẹ́ náà ṣe sì gbà lẹ́sìn fún wọn wá yí wọn àwọn padà sí dáadáa bó ṣe yẹ kó rí ìyẹn bá dé kọ́ máa reflect lára wọn àtàwọn tá a ti lọ náà ṣe bẹ́ẹ̀ fáwa náà la ilaha illallah. lónìí tá a ṣe ètò yìí a gba àlejò ọ̀kan nínú àwọn amòfin wa àlùfáà wa ìmáàmù wa tó jẹ́ alákìkanjú nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam aṣíwájú ni wọ́n nínú àwọn ọ̀dọ́ wọ́n jẹ́ national legal adviser fún àpapọ̀ ẹgbẹ́ mùsùlùmí ọ̀dọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà barrister Adam Muhammad Jamiu jazakumullahu khairan. àmín ya Allah. ọlọ́wọ́ bá a sàn yín lẹ́sìn àmín ya Allah. èmi àtẹ̀yìn ká máa dágbére fáwọn ará ilé yìí pé wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, Allahu akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation. He's the sustainer and the maker.